Ǹjẹ́ wọ́n ní dídé báyìí òun ni tewé adé. Mo bọ̀ owó máa ní ìtẹ̀bọ̀yè dídé tí mo dé mo pe orí wálé ni. Bíbọ̀ tí mo bọ̀ mo pe iye mọ́dọ̀ ni èyí ni mo fi kí n káàbọ̀ sórí ìròyìn tó ń dé sétí ìgbọ́yín láti ìkànnì ìtànà èdè TV Olúwatóbilọ́ba Dáramọ́lá lórúkọ tèmi. Àwọn olùfẹ̀hónúhàn kan ti dá họ́wùhọ́wù sílẹ̀ nílùú Ṣàgámù nígbà tí wọ́n yabo ìjọba ìbílẹ̀ Ṣàgámù nípínlẹ̀ Ògùn tí wọ́n sì gbé ọ̀pá àṣẹ àwọn ìgbìmọ̀ tó ń pàṣẹ níjọba ìbílẹ̀ Ṣàgámù sálọ. Àwọn olùfẹ̀hónúhàn tójú wọn ò rẹ́rìn yìí ni wọ́n yabo ìlú Ṣàgámù tí àwọn ọ̀dọ́ tínú bí tí wọ́n tún fẹ̀hónúhàn yìí tún jó àwọn ilé ìfowópamọ́ kan nílùú Ṣàgámù tá a wí yìí. Pẹ̀lú ìfẹ̀hónúhàn yìí ni wọ́n sọ pé ó ní í ṣe pẹ̀lú owó náírà tó di ìmí ọ̀kẹ́rẹ́ lásìkò yìí. Ìfẹ̀hónúhàn tó di gàyà họ́wùhọ́wù mú àwọn ènìyàn agbègbè ìlú Ṣàgámù lọ́wọ́ yìí ló bẹ̀rẹ̀ níwájú ààfin ọba àkárìgbò gangan ti ilẹ̀ Rẹ́mọ ìyẹn ọba Babátúndé Àjàyí níbi tí àwọn ọmọ ráìsà yìí ti bẹ̀rẹ̀ sí ní dí àwọn òpópónà tí wọ́n sì dáná sí àwọn ojú pópó yìí. Àwọn ilé ìfowópamọ́ lóríṣiríṣi ni wọ́n dáná sun nílùú Ṣàgámù. Ṣùgbọ́n adíjedupò kan ìyẹn adíjedupò ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lágbègbè Rẹ́mọ tí orúkọ ẹ̀ ń jẹ́ Aṣíwájú Ọlákùsíbẹ̀ Lárìnwá Olúwọlé tí gbogbo èèyàn mọ̀ sí Àbò ṣàlàyé pé òun gẹ́gẹ́ bí adíjedupò àti ẹgbẹ́ tóun díje dupò lábẹ́ ìyẹn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ò mọ ohunkóhun nípa ọ̀ràn yìí gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbé ipò yìí ẹnu láti fi ba orúkọ òun jẹ́ tí wọ́n ń tarí ẹ̀ káàkiri pé òun mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ yìí àti pé òun lòun wà lẹ́yìn gbogbo rúgúdù òun họ́wùhọ́wù ìfẹ̀hónúhàn tó di gàyà èyí tó ṣẹlẹ̀ nílùú Ṣàgámù. Ó ní àwọn ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ń lo ìṣẹ̀lẹ̀ yìí láti fi yí ojú òun mẹ́rẹ̀ torí pé wọ́n rí pé àwọn ọmọ Ṣàgámù wà lẹ́yìn òun digbí kí òun lọ láti lọ ṣojú wọn. Ó wá ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kọtí ọ̀gbọ̀nyìn sí ìròyìn náà torí pé òun ò mọwọ́ mẹsẹ̀ nínú ẹ̀. Ó yẹ ẹ wo fọ́nrán yìí nínú àwọn fọ́nrán tá a kó jọ láti ìtànà èdè TV láti rí àwọn ohun tó ṣẹlẹ̀ nílùú Ṣàgámù.
Now this is also right now. Baru on fire. Ṣé ló dé ọ̀rọ̀ ọmọ mọ́tò ọlọ́pàá o? Wọ́n ní kò má lọ jábọ̀ o. Pressure ti wà o. Tábàlẹ́ lórí o, ẹ̀rẹ́ ti blọ́ọ̀kì o. Tábàlẹ́ pé bàá ọwọ́ Ṣàgámù ti bẹ̀rẹ̀ o. Àdásí láti jẹ́ ọ̀dà lórí nípa wa nípa everybody o. Ọlọ́pàá tó wá bẹ́ ṣáà ríran. Ẹ ṣáà ríran. Ọlọ́pàá tó wá bẹ́ ló wá dá sọ̀rọ̀. Àyàkọ́ everybody o. Ọlọ́run ọba ní fúnníṣe wọ́n ní àkàbà faratilé àkàbà faratilẹ̀ àkàbà tí ò bá faratilé tàbí faratilẹ̀ irú àkàbà bẹ́ẹ̀ ó máa ń fara ṣubú ni. Ẹ jẹ́ kí èmi tún máa lọ lásìkò yìí lórí àwọn ìròyìn tá a mú wá títí gbọ́yìn láti ìtànà Èdè TV. Ẹ jọ̀ọ́ bí ẹ bá ṣe ń gbọ́ ìròyìn yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní subscribe sórí ìtànà Èdè TV lórí YouTube. Bẹ́ẹ̀ sì ni ẹ máa like page yẹn kẹ́ ẹ máa tẹ like kẹ́dẹ̀ tún máa fẹ́ràn ẹ̀ lórí Facebook. Títí dìgbà míì tá ó tún máa pàdé lèmi Olúwatóbilọ́ba Dáramọ́lá ń gbàládùra pé ilé ò ní lé wa bẹ́ẹ̀ sì ni ọ̀nà ò ní nà wá láṣẹ Aláwòrábí ire o.